pé mo ní kẹ́ mọ́ jà fún mi ní bọ̀ kò ní kí n mọ́ explain fún yín lọ́jọ́ iwájú torí ẹ̀yin kan àwọn bàbá kan send message sí mi tó yẹ kí n bú yín ṣùgbọ́n mi ní bú yín wọ́n ní Prophet Allah Obama lé Pastor Segun mo dárúkọ Pastor Segun lé ní for the first time mo dárúkọ ẹ̀ wọ́n ní Obama lé Pastor Segun mo ní ibi tí Pastor Segun bá dúró sí pé mo lé òun ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ bí mi bá bínú sí Pastor Segun ẹ ti máa bá bẹ̀bẹ̀ torí mi ò lè Pastor Segun rí mi lè ẹ copy bí o pé mo sọ bẹ́ẹ̀ lé ní for the first time tó bá fẹ́ múwé lọ́ọ̀yà wá fún mi kó wá fún mi pé Olúwa lọ́dẹ̀ sọ̀rọ̀ torí ẹnìkan ní kí n má sọ̀rọ̀ kan Segun bọ̀ mi sọ̀rọ̀ òun náà sí bọ̀tẹ́ ẹ lọ sọ fún wípé ibi tí mo ti lé kó sọ ibi tí mo ti lé òun kúrò ní church kó wá sọ nǹkan tí ó ṣe bóyá èmi ni mo lé ẹni kí ni ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni tó ṣe pé ṣé èmi mo lé lẹ́tà tí mo fi lé dà ibẹ̀ ń gangan ni mo sọ fún yín pé àwọn nǹkan kan wà tí mi lè bá yín dá sí mo mọ̀ pé ẹ̀yin bàbá yẹn ń wò mí o wọ́n ní prophet mo dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ mi ni yóò tọ́nà bíi márùn ẹ̀yin tẹ́ bá ń wo prógámù wa tá a ti dá Pastor Segun dúró rí náà àìmọye àwọn èèyàn gidi tó lọ lọ́dọ̀ mi àìmọye èèyàn gidi ló ṣe torí wọn lọ lọ́dọ̀ mi mi ò dẹ̀ ṣe torí ti bẹ́ẹ̀ fi wọ́n lẹ̀ torí pé mi ì fẹ́ kéèyàn mi parun mo ní ìfẹ́ ẹ mú eléyìí mo mọ̀ pé yóò bí ọ̀pọ̀lọpọ̀ yín nínú tí mo sọ yìí ẹ̀yin bàbá mi gbogbo tó bá dùn yín ẹ má bínú bọ̀ mo mẹ́sẹ̀gì ló débẹ̀ ní ilé pásọ ó wà nínú òfin chọ́ọ̀chì wa tí mo ṣe sílẹ̀ pé but ẹni tó bá lòun lọ kí n jẹ́ kó máa lọ but ẹnikẹ́ni tó bá ṣẹ̀ kí n bá wí tí bá dẹ̀ ti bá wí tó bá ti gbọ́ mi ní problem kò dẹ̀ tí ìṣẹ̀mí mo sọ fún yín Pastor Segun kò ṣẹ̀mí o no kò ṣẹ̀mí o kò ṣẹ̀mí rárá ẹ tún sọ yẹn náà pé mo sọ fún tó bá ṣẹ̀mí ó mọ̀ mí wòlíì ni mi tí lè bá dá o ó mọ̀ mí so gbogbo eléyìí tó ń ṣe yẹn kò ṣẹ̀mí Ọlọ́run dẹ̀ rí mi so gbogbo ẹ̀yin bàbá tí ẹ ń sọ ẹ pọ̀ ní o mi fi defend ara mi ẹ rí pé mi sọ nǹkan kan náà báyìí bọ̀ tán bá kàn ti béèrè lọ́wọ́ yẹn sọ pé olólé ọ kí ló dé tó fi lé ọ ṣóun ló lé ọ ni ṣó kọ̀wé fún ẹ ni tàbí ó sọ fún ẹ pé máa lọ kò jù bẹ́ẹ̀ lọ kí wọ́n bá wá lè sọ bẹ́ẹ̀ bọ̀ṣẹ́ ń pé lónìí olótìtọ́ ìlú òun ni àṣekà ìlú òun ni ka ìlú ẹ rí i pé láti bí odidi oṣù mẹ́rin tá ti ń fà mí kiri mi ò dá sí wọn mi ì sì wò wọ́n but kíní yẹn ń pọ̀ jù embarrassment yẹn ó ti pọ̀ jù gbogbo pásọ̀ wọn máa bẹ̀ mí pé ẹjọ́ ẹ dáríjì Pastor Segun mo ní Pastor Segun ṣẹ̀mí títí di èní kò ṣẹ̀mí rárá o kò ṣẹ̀mí because òun ni mo fẹ́ràn jù so ìfẹ́ dẹ̀ lélẹ́yìí ó máa ń bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ irú ibi tí mo ti sọ pé kò ṣẹ̀mí ẹ̀ lè rí bẹ̀ yẹn fún o kò ṣẹ̀mí rárá o torí pé oore ọ̀fẹ́ tó ní kò sẹ́ni tó ní lọ́dọ̀ mi so oore ọ̀fẹ́ lórí lọ́dọ̀ mi tó wá kà sí right oore opportunity ẹ mọ̀ dájú pé opportunity is not your right ó kàn rí opportunity lọ́dọ̀ mi ni ló kà sí right òun ọ̀rẹ́ mi bó ló ti bá mi ṣọ̀rẹ́ bó ni mo ti ṣọ̀rẹ́ pẹ̀lú Ṣẹ́gun bó ló ti bá mi dájọ́ lẹ̀ ìjọ wo ló bá mi dálẹ̀ ṣebí dádì ẹ ní church èèyàn mélòó ló wà ńbẹ̀ kí ló dé tí ò lọ àná tí ṣẹbó lọ ọbẹ̀ ṣẹbó lọ síbẹ̀ ṣẹbí mi ni mo lọ ń sin ẹrú nínú bíbẹ̀ ṣe jìnnà tó ẹ wá fẹ́ ṣe irú àwọn yẹn ni mo fẹ́ ṣe irú ẹni yẹn mo fẹ́ máa bá sọ̀rọ̀ níbẹ̀ láíláí bọ̀ mo ń sọ̀rọ̀ àyíká búburú fún yín kẹ́ lè mọ̀ tán pé láyìíká búburú pé alẹ́ nìkan sọ pé kó parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tán ti jọ ń bọ̀ mo ní ta ni ọ̀rẹ́ ẹ̀ ta ló ń bá jà ṣé irú Pastor ṣé àjìnà síra púpọ̀ mi ń ṣẹgbẹ́ ẹ̀ lọ́jọ́ orí mi kò bá mi dájọ́ lẹ̀ kò fún mi lówó síṣẹ́ Olúwa ó ń gbowó oṣù lọ́wọ́ mi ohun tó gbà lọ́wọ́ mi ju owó oṣù lọ ẹni mo sọ bẹ́ẹ̀ kó lè wá bá mi
kó lè múwèé lọ́ọ̀yà rẹ̀ wá ṣé mo pé mo dárúkọ ẹ̀ báyìí mi ì dẹ̀ dárúkọ rẹ̀ fún ibi. So mo ń sọ fún ọ pé tí ogun àyíká búburú ò bá. Àṣírí gbogbo wọn ti tú, àti rí fòrò adìyẹ. Nàìjíríà, ayé tó tó, ayé àkàmàrà, ayé tó tó, ayé àkàmàrà. Nigerians, ó lágbára. Kí ló dé tí àwọn ọmọ Nigerians wọ́n fẹ́ràn láti fẹ́ gbé Ọlọ́run ṣubú àbí àwọn èèyàn Ọlọ́run nípasẹ̀ àwọn ọ̀rọ̀ tí kò tiẹ̀ yẹ rárá? Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé tí ẹ ń fi ara balẹ̀ láti máa bá mi lọ lórí ọ̀rọ̀ Prophet Sam Olúalọ. Àìmọye èpè lèmi ti gbà lórí mátà yìí, àìmọye èébú làwọn èèyàn ti bú mi, ṣùgbọ́n mo máa ń jẹ́ kó yé gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé wípé ẹni tí ó bá ti wẹ ojú báyìí òun lẹ̀rù máa ń bà. Ohun tí wọ́n dẹ̀ ń tìtorí ẹ̀ sọ òwe yìí nìyí, that is, ẹni tó bá rí ọ̀kan tó ń wo ibi tí igi máa rí sí òun nìkan lẹ̀rù máa bà. Bọ́mọ kékeré bá ń gégi, àwọn ò ní mọ ibi tí igi máa rí sí, wọn ò kíá dàtí wọn ò rí danger tó wà lọ́kàn. But àgbà tó ń wo ibi tó ń wo ọ̀kan torí ibi tí igi máa rí sí, ẹ̀rù á sì máa bà. Òun ló mú mi jáde fíkan wípé ọ̀gbẹ́ni tẹ̀ ń sọ yìí, Olúwa wípé ọmọ májẹ̀mú ni, kò ṣe gbé ṣubú. Now, gbogbo ẹ̀yin wòlíì tẹ́ ti jáde, tẹ́ ti sọ̀rọ̀ tó dáa lórí ọ̀rọ̀ Olúalọ, níbo lẹ fẹ́ fi ojú sí? Mo mọ̀ pé tún máa fojú síbì kan o, nítorí pé ẹ ò ní ìtìjú kankan bó ti wù kó mọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Mo study ọmọ ẹ̀dá. Mo study ọmọ ẹ̀dá adáríhurun, ọmọ ẹ̀dá ádámọ̀. Mo rí pé bọ́ bá tiẹ̀ jẹ́ gan, mo fi Ọlọ́run búra ẹ̀, wọn ò lójú tì níṣojú ẹ̀ lọ́tún máa gba ibòmíì lọ báyìí tó máa rí wọn pé àwọn tó bá tiẹ̀ jẹ́ àwọn lọ́tún tí ń wọ yàrá ẹlòmíì yẹn lọ. Ìwọ̀n tó bá lè ṣe ọ̀rẹ́ mi, òun ni kò ṣe. Má para ẹ nítorí ẹnikẹ́ni. Nítorí wípé ẹni tó fẹ́ para ẹ lé lórí, ẹni tí wọ́n ń rò lọ́kàn pé o ní láti ràn lọ́wọ́ kó gbé dìde, yẹ sọ fún wọn ò róore sí ẹ o. Tó o bá jábọ́ níṣojú ẹ báyìí ló máa rí wọn lẹ́gbẹ̀ẹ́ báyìí tó kọjá. Wọ́n máa kọjá lẹ́gbẹ̀ẹ́, wọ́n máa lọ tí wọn. Jẹ́ n fa àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Òjó Awógbèmí, Òjó Awógbèmí Máyégún Akéde Oòduà, tí ó ṣe ìwádìí náà nínú ìrìn àjò Prophet Sam Olúalọ. Mo fa àkókò yìí dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ojú òní tì yín? Ẹ rí i pé a ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe ìwádìí wọn, tí wọ́n dẹ̀ fi ìdí ìwádìí múlẹ̀ dáadáa. Kò possible kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bàjẹ́. It is not possible.
a tún fi àkókò ìtúdúpẹ́ lọ́wọ́ prophet Sam Olúwalọ fún sùúrù wọn nínú ìrìn àjò yìí àti fún ẹ̀mí boldness, the spirit of boldness tí wọ́n gbé wọ̀. You know, when you know you are doing the right thing, no matter what people are saying about you, you won't care. So therefore, number one thing tí mo máa ń lépa òun ni wípé I want to be doing the right thing. Nítorí pé tí wọ́n bá fẹ́ ròpù wa, tí wọ́n bá ń bọ̀ tó pé kò sí ni wọ́n máa fẹ́ ròpù wa, tí wọ́n bá ń bọ̀ yẹn, once you know that what you are doing, it is the right thing, let them go anywhere, you will not care. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà Sam Olúwalọ nítorí pé ẹ ti ń jáde sìn, ẹ ti ń fòkodoro ọ̀rọ̀ wọn táwọn èèyàn fi ń gbàgbọ́ wípé ń tòótọ́ bàbá confam ohun tó ń sọ. Yeah. Ọ̀rọ̀ Pastor Segun yẹn ni mo fẹ́ sọ ń bí. Òjó Awógbèmí Máyégún Akéde Oòduà òun náà ṣe ewì lórí ẹ̀, màá àtàṣe ẹ̀, jọ mo bẹ̀ ni ẹ máa bá mi ṣí àwọn fídíò yìí nítorí tí wọ́n ti gbé ọ̀rọ̀ Olúwalọ dé ó jìn. Ẹ jẹ́ kí àwọn ohun tí àṣírí tó wá ń jáde yìí náà ẹjọ́ débẹ̀ kọ́lé rí, kọ̀sẹ́ni tó gbà lọ ó jẹ́ kó lè gbà bọ̀. Ẹni tó gbọ́ àlọ́ ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀. Gbogbo ẹ̀yin fáǹsì mi, gbogbo ẹ̀yin oníní dúdùn, gbogbo ẹ̀yin onílàákàyè èèyàn tẹ́ ń fi làákàyè bá mi rìn, ẹ bá mi ṣíà fídíò yìí. Nígbà yẹn làwọn èèyàn náà lè mọ̀ wípé tòótọ́ bàbá confam ohun tó ń sọ ṣẹ́rípò ṣe báyìí. I told them a ò lè dẹ́ni kíní lẹ́bi o, a ò lè dẹ́ni kejì lẹ́bi bá a ṣe wà yìí nítorí pé a ò tí ì mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. Tó o bá ní you are a freedom fighter, o ò lè dúró sẹ́yìn aláìṣòdodo ènìyàn. Even ẹni tó gbé ẹjọ́ wá báyìí, o gbọ́dọ̀ scrutinize ẹjọ́ yẹn dáadáa kó o tó lè gbé jáde. If not, mo ń tẹnu wọn pé ìkíní aṣòdì sí Kristi ni wọn, ìkejì bóyá nítorí pé owó tí wọ́n fẹ́ pa lórí íńtánẹ́ẹ̀tì òun ló mú wọn máa ṣe ọ̀rá dáadáa tí wọ́n ṣe. And YouTube are paying them. Facebook are paying them. TikTok are paying them. Because of that money, you people lose your sense. You lose dignity. You lose honor. Ẹ kò máa jáde, ẹ kò gbé irọ́ jáde nípa èèyàn. Ẹ̀dẹ̀ máa kàn ní báyìí. Àwọn ọmọ Nàìjíríà tó rí òpè náà, àwọn ọmọ Nàìjíríà tí ọpọlọ wọn ti yọ òrù, àwọn ọmọ Nàìjíríà tó yẹ pé kò sí nídìí pé kí nǹkan dà bí kò pé kí nǹkan jálulẹ̀, àwọn kan ni kì í ṣe gbogbo wọn o. Àwọn náà wá máa pariwo bí ajá, where is your wife? Wọ́n béèrè títí lọ́wọ́ mi ní ẹ lọ béèrè lọ́wọ́ ìyá yín. Tí bàbá yín ò bá ti kú, ìkànṣí to send message lánàá, tell your friend to bring out his wife. Mo ní lọ́bì tí bàbá ò bá tí kú lọ́bìrì lọ́wọ́ bàbá ẹ̀. They talk about family matter. They talk about family matter. Now, ohun tí ìwádìí ti jáde, Olúwalọ ti sọ̀rọ̀, ó ní òun kì í ṣe ọ̀rẹ́ Ṣẹ́gun. Ṣé tẹgbẹ́ ni àbí tọgbà? Wàá gbọ́ nínú fídíò tó mo máa attach ẹ straight kó lè tètè wo. Ṣé tẹgbẹ́ ni àbí tọgbà? Ṣẹ́gun wá sọ́dọ̀ òun ni gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tóun dẹ̀ ń sanwó oṣù fún. Òun dẹ̀ fẹ́ràn ẹ̀ gan. Ẹni téèyàn bá fẹ́ràn òun ní dálẹ̀ yó. The same thing happened within 2 weeks to me again. Irú kan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ within 2 weeks, like 2 weeks to now. Ẹni tó ń interpret mi obìnrin.
tó interpret wa. Wọ́n máa ṣèwà ìbàjẹ́ nítorí pé wọ́n ti súnmọ́ ẹ gan, wọn ò ní fẹ́ kó bá wọn wí. Tó bá bá wọn wí, wọ́n á jáde láti máa sọ nǹkan tí kò yẹ kó sọ nípa ẹ̀. Now àwọn tí wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n súnmọ́ wa, àwọn tí wọ́n mọ̀ pé wọ́n ti pẹ́ pẹ̀lú wa, táwọn yẹn bá ti gbọ́rọ̀ báyìí, wọ́n believe ohun tí wọ́n sọ it is right, wọ́n believe ohun tí wọ́n sọ it is truth, and it is not. Ìkíní, kì í ṣe ọ̀rẹ́ Sam Olúalọ, Pastor Segun. Ìkejì, wọ́n ń sanwó oṣù fún ni. Wọ́n ti ẹ̀tún sọ wípé nínú interview tí wọ́n interview bàbá Olúalọ yẹn, tí mo máa àtàṣì ní sùúrù kó wò ó, má kàn máa gbọ́rọ̀, wo àwọn nǹkan tí mo àtàṣì yẹn náà. Olóòtú ń gbàjú owó oṣù lọ. Ṣẹni tó ti enhance àti travel out, tó ti enhance a lot of things lọ́dọ̀ mánu yìí, ṣó jẹ́ kó dáa. Mánu yìí dẹ̀ bá yín wí ni. Ìkíní, wọ́n gbé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì kínní, ẹ lọ bóbìnrin sùn, ẹ gba ìyàwó èèyàn bẹ́ẹ̀. Pastor Segun ni o, wàá gbọ́ nínú ohun tí akéwì sọ. Ìkejì, ó tún gbé ẹ kúrò ńbẹ̀, wọ́n gbé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì kejì tó jẹ́ ti adára mógo yìí náà, ó tún lọ síbẹ̀, ọ̀rọ̀ obìnrin ló tún lọ bá, ó tún bóbìnrin mi sùn bẹ́ẹ̀. Ìgbà tó yá, nígbà ó tún gbé ẹ kúrò ńbẹ̀, bí ó tún gbé ẹ lọ sí headquarter ní orí òkè ni, wọ́n tún sọ pé wọ́n ká ẹ mọ́ obìnrin, ìyàwó ẹ tiẹ̀ lọ fún ní information. Pastor Segun, wọ́n fún ìyàwó information pé ó ti gbé obìnrin sínú ilé o. Ìyàwó ẹ kúrò ní Ìbàdàn, ó sáré bọ̀ lórí òkè, ó bẹ pẹ̀lú obìnrin, ní wàhálà ṣẹlẹ̀. Pastor Sam Olúalọ sọ pé òun ò la ẹnu òun báyìí láti sọ wípé kó òun lé ẹ, ìwọ̀n kọ́ lòun lé ẹ, ìwọ ló kúrò níbẹ̀. Tó pé kẹ́ ẹ wá lè bà wọ́n jẹ́, tó pé àwọn èèyàn ti rí pé ẹ̀yin lẹ súnmọ́ wọn jù, ohun tẹ́ ẹ bá ti sọ àwọn èèyàn máa gbà. No, ẹ̀yin ọmọ Nàìjíríà, it is time for you to wake up lórí àwọn nuisance things tẹ́ máa ń ṣe. bí bá rẹni tó súnmọ́ wa báyìí tó bá ti sọ̀rọ̀ wa, ẹ máa gbé dórí. Ẹni tó súnmọ́ wa gan kò mọ kankan pa wa, mo máa ń jẹ́ kó yé wọn, ìyẹ́ nìkan ni wọ́n rí, wọn ò lè rẹ́dí yẹ. ṣòro ẹni tó súnmọ́ mi gan, tó súnmọ́ mi, wàláì kò lè mọ kankan pa mi. Because ẹni tó súnmọ́ wa gangan, òun là wá bẹ̀rù jù, nítorí pé kò sóhun tí kò lè ṣe lẹ́yìn wa ọ̀la. Now èyàn lẹ́yìn dẹ̀ máa gbàgbọ́ pé ó súnmọ́ wọn, ohun tó sọ yìí confam irọ́ ni, it is fake. Ìwọ náà tẹ́tí sí fídíò yẹn, mo máa àtàṣe ẹ̀ sí, tẹ́tí sí fídíò yẹn, tẹ́tí sí interview tí bàbá Sam Olúalọ nípa Prophet Segun, tẹ́tí sí akéwì kó gbóhun tó sọ, wá rí wípé ọ̀dàlẹ̀ ní gbogbo àwọn èèyàn yìí pátá. Prophet Sam Olúalọ kò ṣe ẹnikẹ́ni, mo máa ń sọ, and he owns nobody explanation from the beginning. Àwọn èèyàn máa ń bú mi, wọ́n máa ṣépè fún mi, I don't care. Listen torí sí nǹkan tí wọ́n sọ, kó wá ṣíà ẹ̀, kó jọ mo bẹ̀ pẹ̀lú ìyọ́nú Olúwa, ẹ̀yin onílàákàyè, ẹ ṣíà fídíò yìí, nítorí pé ibi tí wọ́n ti gbọ́ àlọ́, ó jẹ́ kí wọ́n gbọ́ àbọ̀ ń bẹ padà pé bàbá yìí tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ láìda yìí kò ṣe nǹkan kan fún wọn o. Ṣe anything fún ọ, bá mi share, kó dẹ̀ jọ subscribe sórí YouTube channel mi. So by the time tí bá drop another video, notification àdọ̀dọ̀ ẹ̀ wá lè wò. Mi ì báyàn sọ̀rọ̀ tí kò lọ́pọlọ, mi ì rìn ìrìn àjò àti já èèyàn bọ̀. Ohun tí n bá mọ̀ ni mo máa ń sọ ń pa ẹ̀, nítorí pé mo mọ òfin. Ohun tí mo mọ̀, ohun lèmi ń sọ ń pa ẹ̀ o. Mi ì sọ ohun tèmi ò mọ̀ rí láyé. Wàá dẹ̀ wò mí dáadáa, kì í ṣe gbogbo ẹjọ́ tó wà lórí íńtánẹ́ẹ̀tì ni mò ń dá sí. Kí ló kàn mí? Ọlọ́run ò rán mi sí wọn. Ohun tọ́lọ́run rán mi sí, ibẹ̀ ni mo máa ń lọ. Mi ò fi íńtánẹ́ẹ̀tì jẹun jẹ, mi ì gbowó lọ́wọ́ YouTube, mi ì gbowó lọ́wọ́ Facebook, mi ì gbowó lọ́wọ́ TikTok, kò sí nkẹ́tẹ́kẹ́ mi. Ohun tó Olúwa rán mi lèmi wá drop. Kì í dẹ́ ṣe pé kí n lè fi mọ̀ sí,
tọ́lọ́run bá wá padà jẹ́ pé ó kádà rẹ̀ pé bá ti ń sọ̀rọ̀ yìí náà ọlọ́run fẹ́ fi àwọn ọ̀rọ̀ yìí gbé wa lórí sókè ni kò sí problem. So therefore ohun tó ràn wá lèmi ń sọ, mi ìbáyàn búyàn pé kéèyàn ṣubú, mi ìbáyàn búyàn kéèyàn ìwọ ṣáà má lọ tọwọ́ ẹ bọ ohun tó jẹ́ kó tọwọ́ ẹ bọ kó má padà gbéra ẹ ṣubú fúnra ẹ. So therefore listen to those videos, listen to the interview. God bless you. Mo appreciate you. Orúkọ mi ò yí padà, bàbá confam JP náà ni. Ọdún ni mí kì í ṣàìmọ̀ fọlọ́kọ. Ẹni tó bá lóhùn ò mọ bàbá confam JP á jẹ́ kan nínú àwọn ọ̀tá wa bí mo ti máa ń sọ lójoojúmọ́. Kò dẹ̀ sí bá a ṣe ní nọ́ta, bá a ṣe nọ́ta la ṣe máa lọ́rẹ̀. Ẹ ṣé gan ni. Mo kí yín wípé happy Sunday. Sunday yìí ayọ̀ ló máa jẹ́. Ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí lórúkọ Jésù èmi àti yín ojú wa máa rírí, ojú wa ò ní rí bí. Jésù Olúwa wa, àmín àmín àmín. Olúwa ti confirm it. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whoever who believe in it. Kì í ṣe gbogbo èèyàn ló gbàgbọ́ nínú spiritual work. Ṣùgbọ́n àwọn tó bá gbàgbọ́ nínú ẹ̀ tí wọ́n gbàgbọ́ ó máa ń ṣiṣẹ́ fún wọn. Irú àwọn bẹ́ẹ̀ làwọn ń ṣiṣẹ́ pẹ̀lú. Ẹ ṣé gan ni. Ló pàṣọṣẹ́ sá ṣe rí ọ̀rẹ́ yín yìí ìtẹ́jú. Wọ́n ní àwọn ọ̀rẹ́ kan máa ń ju ebi lọ ṣe ìgbàṣà ṣọ́ra lẹ́bí nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bí ẹ̀dá ṣàpẹ́ kó lè mọ̀ pé mo ṣì wà torí ó dá ìgbà tó ikú ti parọ́ fún lédi ẹ̀ bóun ti bá mi sọ̀rọ̀ kò dé bá mi sọ̀rọ̀. Ìpìlẹ̀ ọ̀rọ̀ ló yẹ ká mọ̀ ń ní béèrè tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ń bi mí. Máyégún kí ló ń tó ṣokùnfà ìbéèrè táwọn kan ń bi Olúwa lọ tí wọ́n láyà Olúwa lọ ń kọ́ níbo láyà Olúwa lọ lọ. Kí ló ń tó fa Olúwa lọ ìyàwó rẹ̀ dà tó wá dariwo lórí social media tí ń jàràn ìràn ẹ̀. Ojú awógbèmí Máyégún akéwì Oòduà àǹtí létoko. Ìbéèrè yìí lọ́jọ́ mọ́láyé ìpìlẹ̀ ọ̀rọ̀ wá fún kó wá kájọ mọ ohun tó fa sábàbí ìṣẹ̀lẹ̀ gan-an tó wá dariwo. Ó yá kó ní kálukú wá nǹkan fìdílé káwájọ gbálàyé ìpìlẹ̀ ọ̀rọ̀. Kò sí bá ṣe lè perí ajá ká mọ́ perí ìkòkò tá a fi sè é. Ẹnìkan ń bẹ Pásítọ̀ Segun Oyèbọ́lá lórúkọ tọ́pọ̀lọpọ̀ mọ̀ ọ́ sí. Òdú ni kì í ṣàìmọ̀ olóko fáwọn èèyàn tí wọ́n ń jọ́sìn ní ṣọ́ọ̀ṣì Olúwa lọ ẹni ẹrí ẹbí. Ó ti ń bólúwa lọ́rìn láti bí 20 ọdún, wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu. Bólúwa lọ bá ń wàásù òun ló gbúfọ̀ tí ń bólúwa lọ ń gbúfọ̀ ní ṣọ́ọ̀ṣì. Pásítọ̀ Segun Oyèbọ́lá yìí o lòpìlẹ̀ tó pilẹ̀ ọ̀rọ̀ tó kọ́ lọ pariwo lórí TikTok àbẹ́ ti gbàgbé. Bẹ́ẹ̀ bá gbàgbé àwa ò gbàgbé. Lórí pílátífọ́ọ̀mù Rótìmí Awíṣojo ìyẹn Rótìmí Dandawi onírọ́ funfun tí mo tú àṣírí rẹ̀ fáráyé dáríwó sọ lórí social media lẹ́yìn ìwádìí tí mo ṣe tí mo fi jẹ́ kó yé ẹ̀yin èèyàn báwọn ẹbí aya Olúwa lọ́kọ́ lóró Rótìmí níṣẹ́ pérọ́ nípa ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ṣé gbọ́ bẹ́ẹ̀ màmá ló ń kọ́ ló ń gbéṣẹ́ fún wọn? Màmá ló ń kọ́ ẹgbọ́n ni. Kí ló ń rán màmá? Ìbá àti ẹ̀jẹ̀ 2-minute video ẹ jẹ́ kí ẹ ṣe fídíò Ìyá Ìjẹ̀ṣà kí wọ́n parí kí wọ́n sọ wípé kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n jọ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ pé àwọn ń wá ọmọ àwọn òun kí wọ́n jọ o torí pé látìgbà tí ó ti lọ bí ọdún 3 àbí 4 nísìnyí àwọn ò rí o táwọn bá dẹ̀ ti béèrè òun fáwọn lésì kán jọ o kí wọ́n gbà wọ́n o something like that irú fídíò bẹ́ẹ̀ dẹ̀ má jẹ́ kójú ti yàn bẹ́ẹ̀ o Ọlọ́run ṣàjẹ́ kan sáyìn pépà yẹn káwá bẹ̀rẹ̀ ṣẹ́ ní pẹ̀rẹ̀ wẹ́ ṣe. Àlàyé bí Pásítọ̀ Segun ṣe bólú alọ́ṣiṣẹ́ nínú ìjọ rẹ̀ láti ìgbà yìí wá kó tó wá di pé ó sá lọ lẹ́yìn Olúwa lọ tó fi dẹni tó lọ bá Rótìmí Awíṣojo pé kó mọ́ pariwo Olúwa lọ kiri. Ẹ̀yin ni kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ wá gbọ́ ipa tí Pásítọ̀ Segun kó nínú ìṣẹ̀lẹ̀ yìí gan-an. Ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ Máyégún ọ̀rọ̀ mi kómokómo rò ń bọ̀. Ìpìlẹ̀ ọ̀rọ̀ lẹ́fẹ́ gbọ́ yìí o. Mo fẹ́ kí kálukú mọ ohun tó ṣẹlẹ̀ ohun tó fà béèrè tí Rótìmí fi ní kẹ́yìn èèyàn tó yí ọ̀rọ̀ yé mọ́ béèrè lọ́wọ́ Olúwa lọ. Ohun tó mú kí Pásítọ̀ Segun lọ bá Rótìmí lórí TikTok níjọ́hun pé kó bi Prophet Olúwa lọ léèrè páyà rẹ̀ ń kọ́ aya rẹ̀ dà. Ohun tó mú kí Rótìmí bẹ̀rẹ̀ sí ní pariwo tí ń gbó bí ajá kiri tí ń gbólúwa lọ ṣépè lemọ́lemọ́ kó tó tún wá di pé Olúwa lọ ti fàyà rẹ̀ jóògùn. Bọ̀bọ̀ Rótìmí Dandawi mọ̀ ń fẹ́ wọ́n ṣeré kẹ́
ẹ̀rí ọ̀rọ̀ rẹ o bẹ́ẹ̀ bá gbàgbé èmi ò gbàgbé ìpìlẹ̀ ọ̀rọ̀ tí mò ń wí ẹgbọ́n pásítọ̀ Ṣẹ́gun bó ti sọ nígbà náà. kílẹ̀ tí rí ṣe kílẹ̀ rò tó fi jẹ́ wípé irú gẹ́rù yẹn ló fi ló wá fẹ́. ó ti sọ fún mi pé wọ́n ti bẹ̀rẹ̀ géèmì tó mọ̀ ṣe ọ̀dà sáà kì í ṣe pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ pé kì í ṣe pé mi mo ṣù nígbà méjèèjì síra wọn wọ́n ti wà lórí pàrọ̀ ṣe ọ̀dà sáà géèmì tó mọ̀ bọ̀ fọ́ ojúlé nìyẹn lè sọ bí ìdí pátápátá ọkẹ́ lè ṣe débi ibi ni mo bá sọ̀rọ̀. ṣé ẹnì dínkìdì àti lẹ́kìdì bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ má tàkó. àwọn ọ̀rọ̀ ti dé ìtọ́rọ̀ dé báyìí ọ̀rọ̀ ti dé ọ̀rọ̀ ti dé. ẹ̀mọ́ nísìsiyìí tí mo sọ bẹ́ẹ̀ ni wípé òun ló wà in position. kí ló ń tó wá ṣẹlẹ̀ tí pásítọ̀ Ṣẹ́gun tó fi dẹni tó sá lọ kúrò lẹ́yìn Olúwa lọ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́dí òkodoro máyégún mo gbálà yí ọ̀rọ̀ dé mo tún má láyé tàjò bọ̀. ìjọ prọfẹ̀tì Olúwalọ tí ń bẹ ní Kọ̀tún nílùú Èkó ní pásítọ̀ Ṣẹ́gun ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìránṣẹ́ ó lóhun tó ṣẹlẹ̀ nígbà yẹn tó dariwo ìyàwó oníyàwó ní pásítọ̀ Ṣẹ́gun gbà ṣé kó wá ń gbọ́ ṣé kálukú ń gbọ́ làbárè. ọkọ ẹni tí pásítọ̀ Ṣẹ́gun gbà ìyàwó rẹ̀ ilé ìjọsìn ìjọ Olúwalọ ọ̀hún ni wọ́n jọ ń lọ ní Kọ̀tún lẹ́kọ̀ọ́ ọ̀kan nínú ẹgbẹ́ akọrin níyàwó oníyàwó tí pásítọ̀ Ṣẹ́gun gbà mọ́kọ rẹ̀ lọ́wọ́ jẹ́ ní ṣọ́ọ̀ṣì Olúwalọ. ìṣẹ̀lẹ̀ yìí ló mú káwọn kan nínú ìjọ ọ̀sánilé Olúwa pé báwo là á ti gbọ́ bólùṣọ́ àgùntàn gba ya láya nínú ṣọ́ọ̀ṣì ń bẹ̀. wọ́n wá fìṣẹ̀lẹ̀ yìí tó prọfẹ̀tì Olúwalọ létí pé kó Olúwalọ lé pásítọ̀ Ṣẹ́gun kúrò ní ṣọ́ọ̀ṣì nígbà yẹn kó mọ́ lọ gba ìyàwó àwọn ọkùnrin ìjọ ọ̀hún tán. prọfẹ̀tì Olúwalọ ní ọ̀dà ká lé pásítọ̀ Ṣẹ́gun lọ. prọfẹ̀tì Olúwalọ sì bá pásítọ̀ Ṣẹ́gun sọ̀rọ̀ pé nǹkan àbùkù ló ra wọlé ó bá a wí pé kó jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. ọ̀pọ̀ ló ń fẹ́ kí wọ́n lé pásítọ̀ Ṣẹ́gun kúrò ní ṣọ́ọ̀ṣì pátápátá ṣùgbọ́n tí prọfẹ̀tì Olúwalọ sọ fún wọn pé kò yẹ kẹ́lẹ́ṣẹ̀ ó kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ Ọlọ́run ọ̀fẹ́ rárá ni wọ́n ṣe fún pásítọ̀ Ṣẹ́gun lórí ọ̀fẹ́ pé yóò ṣàtúnṣe yóò ronú rẹ̀ kó pìwàdà. wọ́n wá gbé pásítọ̀ Ṣẹ́gun kúrò ní ṣọ́ọ̀ṣì Ìkọ̀tún wọ́n gbé lọ sọ́gọ̀m̀bọ̀ ní ṣọ́ọ̀ṣì Olúwalọ kọ̀ wá pẹ́ láriwo míì bá tún ta ní ṣọ́ọ̀ṣì lọ́gọ̀m̀bọ̀ ní ṣọ́ọ̀ṣì Olúwalọ pásítọ̀ Ṣẹ́gun ó tún bọ́mọ ìjọ rẹ̀ lò pọ̀. ọmọ ìjọ tí pásítọ̀ Ṣẹ́gun tún fẹ́ ní ṣọ́ọ̀ṣì Ọ̀gọ̀m̀bọ̀ ìlú Èkó kò ì pọ́ mọ 20 ọdún rárá ó ń bẹ ní secondary school nígbà yẹn ọ̀kan tún ni nínú ẹgbẹ́ akọrin kàyéfì ńlá ló tún jẹ́ pé pásítọ̀ Ṣẹ́gun tún ti bẹ̀rẹ̀ ìwà tí ń hù. wọ́n tún fi ìṣẹ̀lẹ̀ yìí tó Olúwalọ létí pé kó wo ohun tí pásítọ̀ Ṣẹ́gun Yèbọ́lá tún ṣe gbígbọ́ tó Olúwalọ gbọ́ ó tún dá sọ̀rọ̀ ọ̀hún ó pe pásítọ̀ Ṣẹ́gun ó tún kéṣẹ́ bí ọmọ obìnrin ọ̀hún àtọmọdébìnrin ọ̀hún láti mọ húlẹ̀húlẹ̀ àṣẹ̀wọ́ àṣẹ̀ǹbọ̀ wọ́n ya pásítọ̀ Ṣẹ́gun àtọmọdébìnrin ọ̀hún nípa wọ́n fún pásítọ̀ Ṣẹ́gun ní suspension nígbà yẹn lórí ohun tó ṣe lójú gbogbo ìjọ lọ́gọ̀m̀bọ̀ wọ́n ní kí pásítọ̀ Ṣẹ́gun lọ jòkó ná títí tí ó fi ronú rẹ̀ tí ó pìwàdà. ìgbà àsìkò tútù wọ́n pe pásítọ̀ Ṣẹ́gun padà sórí pẹpẹ kó tún mọ́ bá ṣe Olúwalọ. àsìkò ọ̀hún kì í tún ṣèlú Èkó mọ́ ìjọ Olúwalọ tí ń bẹ Ládó Èkìtì ni wọ́n gbé pásítọ̀ Ṣẹ́gun lọ. kí ni pásítọ̀ Ṣẹ́gun tún dé ṣọ́ọ̀ṣì Ládó sí ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán ó tún ṣẹlẹ̀ ńbẹ̀. Ìbàdàn nìyàwó pásítọ̀ Ṣẹ́gun wà níbi tó gbé ti gbọ́rọ̀ nípọ́kọ rẹ̀ gbóbìnrin àjòjì tira ní ṣọ́ọ̀ṣì Ládó ńlọ jẹ́ kí ìyàwó gbéra ìrìn àjò láti Ìbàdàn láì fún pásítọ̀ Ṣẹ́gun lára. yàjòyàjò ìyàwó dé Sádó ó lọ ṣọ́ọ̀ṣì ó lọ ká pásítọ̀ Ṣẹ́gun ọkọ rẹ̀ mọ́bẹ̀. ká tó ṣẹ́jú pé ńláriwo ìjà ńlá bá sọ ìyàwó pásítọ̀ Ṣẹ́gun Fásùrùtù kèrèmí kọ́ ẹ mú wọn ẹ là wọ́n ńlọ̀rọ̀ bá dariwo àti pásítọ̀ Ṣẹ́gun àti ìyàwó rẹ̀ tó fẹ́ sílé wọ́n já ṣégè nínú ìjà ọ̀hún lé débi pé ìyàwó yọ̀bẹ sọ́kọ ọkọ lọ bọ́ká ṣọ́ọ̀kì kúrò ó yọ kọ́là lọ́rùn ó gbéjà kò yàwó lójú pásítọ̀ Ṣẹ́gun lu ìyàwó rẹ̀ lálùbami àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ ìyàwó bára rẹ̀ lọ́sibítù látàrí ìjà. ìṣẹ̀lẹ̀ yìí ló wá ṣẹlẹ̀ tí pásítọ̀ Ṣẹ́gun fi sá lọ kúrò ní ṣọ́ọ̀ṣì Olúwalọ Ládó ló bá di pé kí wọ́n mọ̀ wá pásítọ̀ Ṣẹ́gun káàkiri pé níbo ló lọ. ìyẹn ló mú kí prọfẹ̀tì Olúwalọ pe fóònù rẹ̀ láti gbàlàyé èsì tí pásítọ̀ Ṣẹ́gun fún ni pé òun ti lọ farapamọ́ fúngbà díẹ̀.
látìgbà ọ̀hún ni pásítọ̀ Ṣẹ́gun ti lọ tí ó padà sí ṣọ́ọ̀ṣì Olúalọ́ mọ́ kó tún wá di pé ọlọ́rọ̀jọ́ Olúalọ́ fún Rótìmí Awíṣojo tó fi ní kí Rótìmí máa béèrè lọ́wọ́ Olúalọ́ pé níbo láya rẹ̀ wà. Rótìmí Dandawi òun ò sì béèrè lọ́wọ́ pásítọ̀ Ṣẹ́gun pé kí ní dé tí pásítọ̀ Ṣẹ́gun ní kóun ó béèrè lọ́wọ́ Olúalọ́ páya rẹ̀ ńkọ́. tó bá ṣe pé Rótìmí ní làákàyè ni ó yẹ kó mọ̀ pé pásítọ̀ Ṣẹ́gun ló lè sọ ohun tó ṣe aya Olúalọ́ tó fi ní káyé ó mọ béèrè pé níbo láya rẹ̀ wà. ohun tó ní káwọn èèyàn mọ béèrè pé níbo láya Olúalọ́ wà òun gan ló yẹ ká bi kí ló tó mọ̀ tó ṣaya Olúalọ́ níbo ló ti ráya Olúalọ́ níjọ́ wo ló ráya Olúalọ́ sójú ó yẹ kó mọ tó ṣe Olúalọ́ kó tó di pé yóò mọ ní kí wọ́n mọ̀ béèrè pé aya Olúalọ́ ńkọ́. gbogbo ọlọ́gbọ́n olóye ẹ gbọ́rọ̀ yìí yẹ̀ wò. mo sì ti fi kọrin láìmọye ìgbà pé kò sóhun tó ṣaya Olúalọ́ pé ohun tí ọ̀sọ́nù lẹ̀ ń wá ká. àwọn ọlọ́gbọ́n nílàákàyè ló yé ọ̀rọ̀ mi yé. àwọn ẹni ọ̀rọ̀ yé tí Rótìmí ń lo agbárí fún wọ́n ń gbéra wọn ṣépè lórí orin òdodo tí mo ń kọ. mo tú Rótìmí láṣìírí tán àwọn ajá rẹ̀ wọ́n ní wọ́n ń gbó bí ajá kiri ní comment section nítorí pé mo pa wọ́n láyò lórí ìṣẹ̀lẹ̀. àtìgbà yẹn lọmọ tí ń jẹ́ Rótìmí Dandawi Awíṣojo ló ti bẹ̀rẹ̀ sí ní gbókiri bí ajá Olúalọ́ ìyàwó rẹ̀ dà ìyàwó rẹ̀ dà. báwọn bí aya Olúalọ́ ló wá sunkún báwọn pé wọ́n ń wọ́ ọmọ wọn báwọn lọ́bẹ̀ oníṣẹ́ tí mo sì mọ̀ pé dájúdájú lódodo irọ́ nípa Rótìmí Awíṣojo. ìgbà tí mo lọ ṣèwádìí làṣírí rẹ̀ tú tí màmá lòun ò gbé sẹ́ràn. mo sì forí ṣàlàyé fẹ̀yìn èèyàn kẹ́ gbọ́ àmọ́ àwọn ẹni ọ̀rọ̀ òye wọ́n ń bínú akéwì lórí ìṣẹ̀lẹ̀. bó bá ṣe rẹ́ mo bá ń pa mo bá sọ Ṣẹ́gun lórí ìwádìí tí mo ṣe yìí o àtòhun gbogbo tí wọ́n ló ṣe kó dákun dábọ̀ kó wá pè mí lẹ́jọ́ bóyá nílé ẹjọ́ ni yóò ti lu pàkúté. Máyégún akéwì odò àtìlétoko ogun òrebi kankan mò ń bẹ nílé orin mò ń bẹ ní Nàìjíríà ẹ pé kó dìde nìṣó sílé ẹjọ́ mò ń máwọn ẹ̀rí bọ̀. Rótìmí àti pásítọ̀ Ṣẹ́gun lọ́wọ́ akọ ẹbí aya Olúalọ́ sóde fáráyé bí ọmọ tuntun. Máyégún mo sì forí ṣèkìlọ̀ nígbà yẹn ẹ̀yin lẹ pé ẹnu akéwì rùn. Òdua Awógbèmí Máyégún akéwì Oòduà mò ń lọ náà o. mo sì tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé. ẹ lọ sọ̀scribe sí Òdua Awógbèmí Kábíyèsí TV lórí YouTube channel kẹ́ bá lè mọ́ gbádùn àwọn orin ewì ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.